Eléyìí ni ìkéde láti iléeṣẹ́ wa Koiki Media láti ẹnu bàbá wa olóyè Dr. Sunday Igboho. Wọ́n ní kí n kéde síta fún gbogbo ọmọ Yorùbá pé àwọn ìtí fún ẹnìkankan ní àṣẹ tí èní jẹ́ 23rd of September 2025 láti lọ dá ẹgbẹ́ kankan sílẹ̀ tí wọ́n ń pè ní Ìró Ẹkùn Security Network. Wọ́n ní àwọn pàṣẹ fún ẹnìkankan kó lọ dá sílẹ̀ àbí kó create WhatsApp group fún. Wọ́n ní tásìkò bá tó àwọn á máa fún gbogbo wa ní information tó jẹ́ látẹnu tiwọn gangan bí gbogbo ẹ̀ ṣe máa lọ. Eléyìí ni mò ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa pé kí a má sọ ẹni tí olóyè ò tí fi síta gẹ́gẹ́ bí agbẹnusọ wọn tí wọ́n rán mi iṣẹ́. Ẹ bá mi kéde fún gbogbo ọmọ Yorùbá nílé àti lóko pé gbogbo bí tí ẹ bá ti rí tí wọ́n ti dá group kan sílẹ̀ kẹ́ fi tó wa ní etí, nítorí pé olóyè kò tí ì pàṣẹ pé kí Ìró Ẹkùn Security Network kó dá sílẹ̀. Eléyìí náà tún ni láti fi kéde fún gbogbo wa pé ká tó máa palẹ̀mọ́ sílẹ̀ fún àwọn ìrìn àjò tó ń bọ̀ pẹ̀lú bàbá wa olóyè Dr. Sunday Igboho tó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday ní ìlú Èkìtì. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe gbọ́, kí a tún máa múra sílẹ̀ láti pàdé bàbá wa olóyè Dr. Sunday Adéyẹmọ ní ìlú Èkìtì. Ibi tó bá tún máa kù sí a tún máa fi tó yín létí, nítorí pé lẹ́yìn Èkìtì kí a máa gbáradì fún bàbá wa olóyè Igboho lọ sí ìlú Kogi State. Bẹ́ẹ̀ náà lẹ gbọ́, Kogi State ní ibẹ̀ ni bàbá wa olóyè Sunday máa wà ní weekend tí a fẹ́ mú yìí láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí láti iléeṣẹ́ wa náà ní Koiki Media, bringing the world closer to your doorsteps.